Mo kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire níbikíbi tí ẹ bá ti ń wò mí tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ọ̀dẹ̀ dàbí. Gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn tá ń bá bọ̀ lórí ikú akọni Sẹ́ríkì Ìyápọ̀, ọmọ bíbí Balógun Ìbíkúnlé nílùú Ìbàdàn. Sẹ́ríkì Ìbíkúnlé àti Ìlọ̀rí wọ́n lọ sí Ìṣẹ̀ Èkìtì. Ìgbà tí Sẹ́ríkì Ìbíkúnlé tí a lé Ògèdèngbé tán tí Ìbàdàn padà bọ̀ alé nígbò dé Ìlá, ara rẹ̀ ò yá. Àbálọ àbábọ̀ gbogbo jagunjagun ìlú Ìbàdàn lábẹ́ Ìlọ̀rí tí sí òsì Balógun wọ́n padà sílùú Ìbàdàn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì 1875. Láìpẹ́ láì jìnnà, kòkòkò lára ọ̀tá le. Sẹ́ríkì Ìyápọ̀ ara rẹ̀ yá, ara kí yá, ara òsá yá. Ìgbà tí Sẹ́ríkì Ìyápọ̀ wọ ìgboro ìlú Ìbàdàn ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 1875, ó mà gbayì púpọ̀ o. Sẹ́ríkì gbayì ìfún lè tó dá sí pé iṣẹ́ ogun gan yóò máa wùyàn láti ṣe, torí gbogbo ayé fẹ́ wo Sẹ́ríkì Ìyápọ̀ nígbà tó tójú ogun dé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ààrẹ Látòsà ń rí ń bà lẹ́rù, torí Sẹ́ríkì Ìyápọ̀ ó jẹ́ ni tí ó gbóyà, kìíní kan ń bà lẹ́rù, ó sì jẹ́ ẹni tó yàwọ́. Lábẹ́ eléyìí, ìmọ̀ ààrẹ Látòsísọ̀ Bádòkè kò jọ lórí Sẹ́ríkì Ìyápọ̀ àti Ìlọ̀rí, torí tó gbà lérò ni pé Àkàsálíkà Ògèdèngbé ò mú kanú wọn balẹ̀, ṣùgbọ́n Ògèdèngbé ò tiẹ̀ dódì kankan nú wọn débi pé wọ́n kọjú ìjà síra wọn. Ìgbò wá ríyun tí yẹn lọ nígbà òdi ọdún 1877. Ààrẹ Látòsísọ̀ Bádòkè wá gbọ́ wípé Aláàfin Adélù Agúnlóyè ọmọ Aláàfin Àtìbà ó ra nǹkan ìjà ogun sí Port Novo, sí ìlú kan tá ń pè ní Bọ̀kọ̀fí. Bọ̀kọ̀fí yìí Port Novo ló wà. Káwé afọ̀, ààrẹ bá tún rán Sẹ́ríkì Ìyápọ̀ àti Ìlọ̀rí kí wọ́n tún lọ sí Port Novo lọ gbé nǹkan ìjà ogun tí Aláàfin Adélù rà síbẹ̀ wá. Ìgbàgbọ́ rẹ̀ ni wípé wọ́n kọjá lórí ilẹ̀ Ẹ̀gbá. Tí ẹ bá sì kọjá lórí ilẹ̀ Ẹ̀gbá, ó ṣeéṣe káwọn Ẹ̀gbá kọlù wọn. Tàbí tí ẹ bá dé Port Novo, àwọn Dahomey wọ́n kọlù wọn. Lábẹ́ eléyìí, ìkan bá ogun lọ tàbí ká méjèèjì ò bógun lọ. Ní kúkúrú, Sẹ́ríkì Ìyápọ̀ àti Ìlọ̀rí wọ́n bá kú nígboro ìlú Ìbàdàn ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin 1877. Wọ́n wá padà wá sí gboro ìlú Ìbàdàn pẹ̀lú gbogbo nǹkan ìjà ogun tí Aláàfin Adélù rà. Ení èjì àgbá ẹ̀tù tí Sẹ́ríkì Ìyápọ̀ àti Ìlọ̀rí kó dé gboro ìlú Ìbàdàn 800 powder kegs ni. Àìmọye ìbọn, àìmọye àyà, àìmọye gbogbo nǹkan ìjà ogun t'Aláàfin rà. Torí wípé gbogbo Ìbàdàn, ọmọdé Ìbàdàn, ọkùnrin Ìbàdàn, obìnrin Ìbàdàn, ẹrú Ìbàdàn, jagunjagun Aláàfin ni gbogbo wọn jẹ́. Àwọn ní máa rán lọ ojú ogun.
bẹ́ẹ̀ sì làwọn àbàdàn wọ̀nyí wọn ò gbọ́dọ̀ má forí balẹ̀ fáláàfin kí wọn tó lo oògùn, wọn ò wárí fún aláàfin àkọ́kọ́ tá à ń pè lọ́ranyàn. Ọ̀ranyàn tá à ń pè ní Ọ̀dẹ́dẹ́ ọmọ Ọ̀kànbí tí ń jẹ́ ike kò sí rọ àáké, idẹ kò sí rọ àáké, ọmọ ta ni ọmọ Odùduwà. Gbogbo Ìbàdàn ògbòdò wọn ò gbọdọ̀ mọ́ wárí fún wọn, torí tí a bá ti wárí fọ́ranyàn tàbí ṣùgbọ́n kan ò sí, wọn rà náà sí ń bẹ̀ ni wọn lo oògùn ó sì bọ̀ àbálò àbábọ̀ Fíniládé ẹ̀bọ̀ oko mọ́. Sẹ́ríkì Ìyápọ̀ akẹ́ ọmọ akin tí jẹ́jẹ́ akin tí rìnrìn akin tí báwọn akin ṣe nǹkan akin, òun àti lọ́rí lọ kíní kan ò kọlù wọ́n, Ẹ̀gbá ò kọlù wọ́n, Dàhọ̀mí ò kọlù wọ́n, Fíniládé ẹ̀bọ̀ oko ìmọ̀lọ́rọ̀ wọn. Ìrìn àjò yìí ó tún ka Ààrẹ Látòsí Ọbádòkè, ó tún kà láyà. Ọ̀nà wo làwọn kíní ń gbà? Torí tí eégún bá jẹ eégún, abẹ́ àwọn ni wọ́n ti máa wo káwé àfọ̀ ìyẹn lọ. Ó wá já sí pé Ààrẹ Látòsí Ọbádòkè èyí tí ń jẹ́ ẹ̀jẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń dà láàmú. Òní ogun o, ọ̀la ogun o, ìníṣẹ́ tiẹ̀. Ó wá lóun fẹ́ bá àwọn Ẹ̀gbá jà. Àwọn Ìbàdàn ní kílẹ̀ Ẹ̀gbá ṣe kí ló fẹ́ bá jà fún. Ó sà ní dandan ó bá àwọn Ẹ̀gbá jà, òun ó sì go sí èsì ẹ̀lẹ̀. Ìgbà wá ṣe gbogbo eléyìí, bẹ́ẹ̀ sì ní gágá ọwọ́ kan ológun tó lè ṣe níbi ẹgbẹgbẹ̀rún ọwọ́. Gbogbo jagunjagun Ìbàdàn lórí Balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n sáfìlàfìlà, Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n fúnra ara rẹ̀ òòṣà ni, torí Èjìgbò wọn ti bí lọ́mọ kó tó wá fi Ìbàdàn sílé. Ó gbóná bí ẹlẹ́pàṣẹpàná ni. Òun ò fara mọ́ gbogbo ohun tí Ààrẹ Látòsí sá ìtòlóhùn fẹ́ ṣe. Ọ̀tún ò fara mọ́, òsì ò fara mọ́, Sẹ́ríkì ò fara mọ́, gbogbo ohun tí ń jẹ́ gbogbo jagunjagun Ìbàdàn lẹ́yìn Ààrẹ nìkan kò sẹ́ni tó fara mọ́. Ó wá ṣẹlẹ̀ wípé nígbò ní dandan ó jagun yìí, gbogbo wọn bá parapọ̀ wípé ẹ jẹ́ á sọ fún Ààrẹ, lóòótọ́ la ṣáájú wa ló jẹ́, ṣùgbọ́n àwa tá a jẹ́ lieutenant ẹ̀ ní. Gbogbo wọn bá para wọn jọ, wọ́n bá pera wọn jọ, wọ́n bá lọ sí ilé Ògbóni ní ọjọ́ kìíní oṣù kẹwàá 1877. Ibẹ̀ wọ́n ti dìtẹ̀ yẹn wípé káwọn wọ́n láti yẹjú Ààrẹ Látòsí Ọbádòkè Muhammadu. Àìjẹ́ bẹ́ẹ̀ wàhálà tí ó dá sí Ìbàdàn lọ́rùn, agbára àwọn ò ní ká. Ibi á ti ṣèbò lẹ́yẹ, ilẹ̀ ò tí ì mọ́ tí òsì Sẹ́ríkì tí a ń pè ní kí lorúkọ ẹ̀ tí jẹ́ o Sọládù ló bá lọ ṣòfófó fún Ààrẹ Látòsí. Wọ́n ti ń ṣẹ́jú sí mi, ẹ dákun. Ó di abala kẹta part 3. A tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ikú akọni Sẹ́ríkì Ìyápọ̀ tó mú fẹ́ tẹ̀lé ẹ̀gbọ́n mi kan. Ibẹ̀ láti sọ ọ̀pọ̀lọpọ̀ tó tún ṣẹlẹ̀ lórí ẹ̀. Ìwé tí mo ṣe yìí tí wọ́n ń pè ní Ọ̀rànyàn, ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àrọ́bá àtàn. Gbogbo ọba tó jẹ́ Ìbàdàn wà ń bẹ̀ títí di tó ìdórí bàbá mi Abdulrasheed Gbadewọ̀lú. Gbogbo ọba tó jẹ́ nílé Ifẹ̀ wà ń bẹ̀ tó ìdórí Ọọ̀ni Ọ̀jájá second. Gbogbo ọba tó jẹ́ ní Ọ̀yọ́ wà ń bẹ̀ tó ìdórí bàbá mi kú bàbá Yèyé Ìpẹ̀kun Adé, ọba Engineer Akeem Abímbọ́lá.
pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ogun jà aṣọ ọ̀rọ̀ nípa ogun ìjàyè ogun gbàtẹ̀dó àtàwọn ọba tó jẹ nílọrin kankan. Èló ni ìwé náà? 5,000 ni. Ẹni bá fẹ́ ká fi ránṣẹ́ sóò yóò san 7,500. Ẹ tiẹ̀ pè mí fún àríyá, ká darí ètò àríyá, kárí bí nàìyẹ, kárí bí gbádùn ara wa dáadáa. Fún kinní kan tàbí méjì ẹ pè mí lẹ́yìn ètò lórí nọ́mbà yìí 08067183175 08067183175 nítorí wípé ẹ bá mi share ẹ bá mi follow ẹ bá mi ṣe kíni o comment ẹ lágbára Ọlọ́run apá kẹta ikú akọni Sẹ́ríkí yóò gbóná yóò tún yọrùkú ire o.